Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Bàbá ẹ mà ṣe oníṣẹ́ àrà fún ìpamọ́ àti ààbò rẹ lórí wa. Pàápàá jùlọ bí orílẹ̀-èdè ṣe wà yìí. Ògo ni fún orúkọ rẹ. Ó jẹ́ á rí ogun ìdààmú. Ó jẹ́ kí wàhálà ó jẹ́ ìpín wa. Ẹ ṣé o. A ó máa yìn ọ́. Ológo tó ju ògo lọ. Gbọ́ ọpẹ́ wa. Àwa yóò máa yìn ọ́. Àwa yóò máa gbé ọ ga. Ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn wa. Àwa yóò máa gbé ọ ga. Bàbá, orílẹ̀-èdè yìí dọwọ́ rẹ. Gba àkóso. Ẹ̀mí mímọ́, ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ rìn láàrin wa. Ẹ rìn láàrin orílẹ̀-èdè yìí Ọlọ́run. Wá jọba. Ẹ wá jọba. Kí ògo padà jẹ́ tiyín. Jesu Olúwa wa. Àmín. Àwa ọmọ Ọlọ́run alààyè. Ẹ ṣe sùúrù. Ọlọ́run tó gba àwọn ọmọ Ísírẹ́lì là yóò gbà wá là. Ó ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ ni. Oníṣẹ́ àrà ń ṣiṣẹ́ rẹ̀ lọ. Ó fẹ́ tú èmi àti rẹ sílẹ̀. Ọwọ́ Ọlọ́run rìn láàrin agbo. Ẹ fọkàn balẹ̀. Yóò já sáyọ̀. Yóò já síre fún wa ní orúkọ Jésù. Èmi àti rẹ máa gbégbá ọpẹ́ sẹ̀. Lẹ́yìn gbogbo rògbòdìyàn yìí, ẹ̀rín ayọ̀ yóò pa ẹ̀kẹ́ gbogbo wa pátá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwa ọmọ Ọlọ́run alààyè, ẹ gbọ́ ọ̀rọ̀ ìgbàlà tó tọ̀ wá wá lónìí. Ẹ má tijú láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ọ̀rẹ́ lè bú ọ o. Kódà bàbá rẹ lè sọ wípé òun kọ̀ ọ́ lọ́mọ. Má bìkítà. Kò yé wọn ní. Nítorí wèrè lọ̀rọ̀ àgbélébù fún àwọn tí ń ṣègbé. Ṣùgbọ́n fún àwọn tí agbàlà agbára ni. Ìwé Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 18 wípé nítorí pé wèrè ní ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ń ṣègbé, ṣùgbọ́n sí àwa tí agbàlà agbára Ọlọ́run ni. Gbọ́ mi ìwọ ọmọ Ọlọ́run alààyè lónìí. Agbára Ọlọ́run ni. Ìgbàlà agbára Ọlọ́run ni. Olúwa ṣetán láti gbà ọ́ là. Má tijú ẹnikẹ́ni láyé. Má sọ pé kí ni àwọn ènìyàn rẹ fẹ́ sọ. Ọ̀pọ̀ ènìyàn ló wí pé bàbá mi ti ní má ṣẹ̀ sí Kìrìsìtẹ́nì o. Ìyá mi ti ní má ṣẹ̀ sí Kìrìsìtẹ́nì o. Ẹ̀tànjẹ ni. Ẹ̀tànjẹ lẹ̀sìn. Ìyá rẹ ò lè gbà ọ́. Bẹ́ẹ̀ ni bàbá rẹ ò lè gbà ọ́. Jésù ò wàásù ẹ̀sìn fún ọ bí kò ṣe ìgbàlà. Ìgbàlà sì yàtọ̀ sí ẹ̀sìn. Ìgbàlà ọkàn rẹ Olúwa nílò rẹ̀. Ó ṣe pàtàkì torí Olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀. Gbọ́ ohun tí ìwé Tímótì kejì orí kìíní ẹsẹ̀ 8 sọ fún wa. Jẹ́ ká yára kà á. Nítorí náà, má ṣe tijú ẹ̀rí Olúwa wa tàbí ẹ̀mí òǹdè rẹ̀, ṣùgbọ́n kí ìwọ kí ó ṣe alábàápín nínú ìpọ́njú ìyìnrere gẹ́gẹ́ bí agbára Ọlọ́run. Ṣé ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbí? Má tijú ẹ̀rí Olúwa.
Má tijú láti gba Jésù sínú ayé rẹ. Nítorí ohun táyé bá sọ ọ́ dà náà fi padà bú ọ́. Ayé ni o má gba Jésù, ìwọ náà ń dá wọn lóhùn. Àwọn kọ́ lẹni tí yóò gbà ọ́. Ayé kọ́ ló máa gbà ọ́ là o. Ènìyàn kọ́ ló máa tú ọ sílẹ̀. Jésù ní kọ́kọ́rọ́ ìgbàlà ń bẹ ní ọwọ́ rẹ̀. Òun lẹni tí ó mọ ọ̀nà tó lè mú ọ mọ ọ̀nà òtítọ́ o. Òun sì ní òtítọ́ àti ìyè gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí 14 tó fi yé wa. Arákùnrin àti arábìnrin, má tijú rárá. Jẹ́ kí ọkàn rẹ le. Má tijú ìgbàlà ayé rẹ. Ohun tó wọn lẹ́nu ni kí wọ́n sọ. Ìgbàlà ṣe pàtàkì. Tọ̀ Jésù Kristi olùgbàlà lẹ́yìn. Gba Jésù sínú ayé rẹ sẹ́. Ọ̀nà àbáyọ fún ọ nínú ogun tó ń jà ọ́ láyé nìyẹn. Ọ̀nà àbáyọ fún ọ nínú wàhálà àti ìdààmú tó dé bá ayé rẹ nìyẹn o. Òun ní kí o gba Jésù ní Olúwa àti olùgbàlà. Torí pé o ti ń tijú. Ìwọ ò tijú àti lọlé aláwo. Ò tijú àti ṣoògùn ìkà. Ò tijú àti bà ti ènìyàn jẹ́. Ṣùgbọ́n ò ń tijú pé kó má rí ọmọ Jésù. Àánú rẹ̀ ṣe mí. Tèmi gan ṣe Ọlọ́run ọba. Arákùnrin àti arábìnrin. Èṣù ń tàn ọ́ jẹ. Kò fẹ́ kí o gba Jésù ní Olúwa àti olùgbàlà. Ó fẹ́ kí o máa tijú. Tó bá wàásù yín létí ẹlòmíì, àtàmọ̀ ni yóò máa wí káàkiri. Torí kò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìyìn rere. Arákùnrin àti arábìnrin, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi. Èmi ò ní ṣaláì wàásù ìyìn rere fún ọ. Gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ lónìí, kò gbọdọ̀ dọ̀la. Torí ìwọ kọ́ ló ní ayé rẹ yìí. Ayé tí gbogbo wa yá lò ní ayé àyálò. Jẹ́ kúkú pé àkórí ọ̀rọ̀ yìí ní ayé àyálò. Torí gbogbo wa láàkúrò nínú ẹ̀ lọ́jọ́ kan. Ọjọ́ kan ni ènìyàn yóò kúrò nínú ayé yìí o. Ibo ló wá ń lọ lẹ́yìn ayé? Màmá àti bàbá tó ń gbọ́rọ̀ mi yìí. Ibo ló máa fi àdàgbà ètò ayé rẹ rọ̀ sí? Kí ló máa ní o ṣe láyé? Ṣé ìkà yìí ni? Àbí ẹ̀tànjẹ tó ra wọlé yìí? Yípadà kúrò nínú ẹ̀. Yípadà kúrò nínú ìfẹ́ owó. Jésù ń pè ọ́ lónìí. Òní ni ọjọ́ ìgbàlà rẹ, má fi dá ọ̀la. Kò sí kankan ní ayé yìí o. Ìwé oníwàásù sọ wípé asán lórí asán, asán sì ni. Ayé ẹ̀bà, ayé sẹ̀mó, ayé ìrẹsì. Ayé kò jẹun tán kí ìgbẹ́ sì gbọ̀n kó tún yá. Ló bá tán. Àbí kí ni ń bẹnu ayé ọ̀hún? Kí ni ń bẹnu ayé tó mú ọ wẹ̀wò lérin? Tó mú ọ kórìíra gbogbo ènìyàn? Tó mú ọ ṣáàfẹ́ ra gbogbo ayé ìgbé? Ó fẹ́, ó kọ̀, ó lè ráyé gbé. Ọdún tó máa lò ń bẹ̀ náà ló lò tó jáde kúrò ń bẹ̀. Ó dá kó ronú pìwàdà lónìí wípé ó lè pẹ́ láyé rẹpẹtẹ. Ó pẹ́ jù. Wọ́n ní bàbá yẹn dàgbà dáadáa. Ó lo 150. Ó lo 160. Bó o bá lo 200, ayé á ti súwọ́ fúnra rẹ̀.
Ibo ló ń lọ lẹ́yìn ayé yìí? Yí padà kí o gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà. Òun ni òtítọ́ àti ìyè. Ẹ jẹ́ á tún wo ọ̀rọ̀ Ọlọ́run. Káka ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 16. Ó ní, nítorí èmi kò tijú ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún ẹni pẹ̀lú. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Fún gbogbo ẹni tí ó gbàgbọ́ láyé nínú Kristi, ìgbàlà agbára ni. Torí náà tí o bá ń wá agbára, o ní láti kọ́kọ́ ní ìgbàlà. O ní láti kọ́kọ́ rọ̀ mọ́ olùgbàlà tó ń ṣe Jésù Kristi. Tó bá wò rí pé owó lè gbà ọ́ là, irọ́ ló pa o. Tó bá wò rí pé ipò gíga lè gbà ọ́ là, irọ́ ló pa o. Àmẹ́ni tó promote lẹ́rìí tó kú lọ́la. Àmẹ́ni tó lówó lọ́wọ́ tó wò wò sà. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí o. Kọ́ríńtì kejì orí kejì ẹsẹ̀ 15. Nítorí òórùn dídùn Kristi ni àwa jẹ́ fún Ọlọ́run nínú àwọn tí a gbàlà àti nínú àwọn tí ó ń ṣègbé. A ò ní ṣègbé ní orúkọ Jésù. Nítorí náà, ẹ jẹ́ ká gba Jésù Kristi sínú ayé wa. Ẹ má tijú rárá. Má wo ohun táwọn ènìyàn máa pè ọ́. Má wò wípé ẹ̀sìn kan ló ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ti lọ gba Jésù. Jésù ní ọ̀nà, òtítọ́ àti ìyè fún gbogbo ènìyàn. Torí Olúwa fáráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Pé ẹnikẹ́ni tí ó bá gbà á kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ìyè àìnípẹ̀kun ẹ̀bùn ni. Kó o déjọba ọ̀run láì farapa. Kó o dọ́dọ̀ olùgbàlà pẹ̀lú inú dídùn. Kó o jókòó pẹ̀lú bàbá Ábúráhámù lẹ́gbẹ̀ẹ́ ìtẹ́ Olúwa. Arákùnrin àti arábìnrin, bó ló ń lọ lẹ́yìn ayé o? Ayé ṣí sílẹ̀ fún ọ báyìí. Ìgbà tó ṣì wà láyé ló lè make decision o. Pé ọ̀tún ló fẹ́ rìn sí tàbí òsì. Ó dára ó rìn sí ọ̀dọ̀ Ọlọ́run báyìí. Àkọ́kọ́, ayé rẹ̀ á nítumọ̀. Èkejì, wàá mọ ibi tó ń lọ lẹ́yìn ayé. Ẹ̀kẹta, wàá rí ibi dé sí lọ́run. Jésù ní, nílé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀. Ìbá má jẹ́ bẹ́ẹ̀ mi bá ti sọ fún yín, torí èmi lọ láti pèsè àyè lẹ̀ fún yín. Jésù ti pèsè àyè lẹ̀ fún ọ o. Sàtánì náà ti pèsè àyè lẹ̀ fún ọ. Má jẹ́ kémi tàn ọ́ jẹ rárá o. Tí o bá tẹ̀lé Jésù, tí o gba Jésù lólúwa àti olùgbàlà, tó o ṣe ìfẹ́ rẹ̀, tó o sá fún ẹ̀ṣẹ̀, tó o bá tẹ̀lé lẹ́ni jẹ́, tó o jalè, tó o kówó jẹ, wàá wà pẹ̀lú olùgbàlà. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ti èṣù bàbá rẹ̀ ló ń ṣe, ilé bàbá rẹ̀ ló gbé ó, tí ṣọ̀rọ̀ àpáàdì tí Ọlọ́run ọ̀gá ògo ti yà sílẹ̀ fún. Torí náà ó dáa báyìí kí o gba Jésù olùgbàlà sínú ayé rẹ̀. Já a tún ka ọ̀rọ̀ Ọlọ́run. Torí èmi fẹ́ràn láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Ká wo ìwé Róòmù orí kejì ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10. Ìpọ́njú àti ìrora
lórí olúkúlùkù ọkàn ènìyàn tí ń hùwà ibi, tìjú ìṣáájú àti ti ẹni pẹ̀lú. Ṣùgbọ́n ògo àti ọlá àti àlàáfíà ni fún olúkúlùkù ẹni tí ń hùwà rere, fún Júù ìṣáájú àti fún ẹni pẹ̀lú. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọkàn tí ó bá ti ń hùwà ibi, ìpọ́njú àti ìrora ni fún. Ṣùgbọ́n ògo, ọlá àti àlàáfíà wà fún oníṣẹ́ rere. Ó dára kó o ṣiṣẹ́ rere láyé o, kó o hùwà rere, kó o jáwọ́ kúrò nínú ibi, kí ògo àti ọlá àti àlàáfíà lè jẹ́ tìrẹ ní pípé. Kó sì tún lè jẹ́ alábàápín nínú ìjọba Kristi. Ní àkótán ará, àwọn ọmọ Ọlọ́run alààyè, ìwé àwọn àpọ́stólì orí 3 ẹsẹ̀ 26. Ní ìgbà tí Ọlọ́run jí Jesu ọmọ rẹ̀ dìde, ó kàn rán sí yín láti bùsí fún yín nípa yíyí olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ̀. Ó yẹ kí a yí padà kúrò nínú ìwà búburú wa, torí ìdí pàtàkì tí Olúwa fi rán Jésù sí wa ni pé ká yí padà kúrò nínú ìwà búburú tí gbogbo wa ń hù pátápátá, àti ọmọ ẹ̀yìn àtàdarí. Gbogbo wa ní ká yí padà, ká ṣèfẹ́ Olúwa, yóò sì dára fún wa. Ẹ ṣé púpọ̀. God bless you. Jesus is Lord. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at OLUWA 1930 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.